Olúwa gbé mi ga o. Don Perry tí ń ṣọjọ́ òbí lónìí gbéra nílẹ̀ ojúmọ́ sí mọ́ ṣóòjíire bí o tóóró olúgbọ́n òjíire jù bá àwọn lọ́ba ni wọ́n fi jẹ́ àrẹ̀sà òjíire jù bá àwọn lọ́ba ni wọ́n fi jẹ́ Don Perry bó o bá jíire Gbénga bó o bá jíire àbùṣebùṣe ni torí ẹwà ahùn mi ló pé bó bá wọn ẹja nínú búkójí àgùnlá bó sì mú kìnìún alájù lọ́bẹ̀ ẹranko kójí nínú igbó àgùn tẹ̀tẹ̀ ó ní bí Gbénga Don Perry bá ti jíire àbùṣe mọ̀ bùṣe torí ayọ̀ mi ni ìdùnnú mi ni ẹni bí ẹni mi ni ojúlóge àmọ̀kẹ́ akéwì báǹkì dáadáa àṣẹ ìṣàmọ́dún o torí ẹwà ahùn mi pé òní ní sọjọ́ òbí rẹ gangan ló ṣe ní wá síbí kí n wọ́ mọ̀ kí ọ lógúnlógún kí n mọ̀ kí ọ lọ́gbọ̀n ó ti ṣe ọdún èyí tán wàá tún ṣe tẹ̀mí ìtòwó tọ ọmọ àìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ lágbára Ọlọ́run bá ní kóríwájú ògbó bí olúgbogbo ti ń gbó kóríjó ògbó bí olúgbogbo ti ń gbó kó o fọwọ́ pa kó o fèrègì ìjòbì mo pa àyà ò ní kú mọ́ ọ lórí ọmọ ò sì ní kú mọ́ ọ lọ́wọ́ nítorí bọ́dún bá dé pèrègbọ́n amáwọ̀ tútù wáyé ọdún wà ní dé kí la mọ́sọ̀ lógúnlógún kíkan mọ́sọ̀ lọ́gbọ̀n àtijọ́ ṣe ọdún èyí tán a ó jọ ṣe tẹ̀mí ìtòwó tọ ọmọ ni ẹwà ahùn mi ní kí n pè é bí ológun ẹ̀rọ ẹwà ahùn mi ló pé kí n pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ó ní ìdùnnú mi ní sọjọ́ òbí lónìí ayọ̀ mi ni ìfẹ́ mi ni ẹni bí ọkàn mi ni ìfẹ́ yìí wù mí o torí mi ò mọ bí olórí gbéyàn rí o ń bá èèyàn tèmi torí ẹwà ahùn mi ló pé ayọ̀ mi ní sọjọ́ òbí lónìí ìdùnnú mi ni ọ̀pá tírí tó kọlẹ̀ tó kọ̀ ọ̀hún ẹni obìnrin kò lodò tí wọ́n yọwọ́ ọ̀ṣẹ́ wọ́n pé bí ó jọ́pọ̀ ẹni a sì jálè ẹni ẹ̀yìn fún jọ̀wọ́ ọkùnrin ogun tí sọjọ́ òbí ló ní kórìjọ ògbó ẹwà ahùn mi wá pé mọ́ bá òrèlé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Don Perry ṣé kí n mọ́ ọlọ́ba lé bàbá rẹ ni ṣé mọ́ bá òrèlé àwọn bàbá tó bí ọlọ́mọ Gbénga ìdánrẹ́ mójú ọba o ọmọ àfilà sójú ṣoge ọmọ àfilà sójú ṣẹyẹ ni wọ́n kì í lè bá bẹ́yìn ọmọ àfàdánṣẹ́ bọ̀ yóò ọmọ amúgbábúwó nìyí ọmọ aládàn funfun lórí òkè ìdánrẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ oníbó wà gbọ̀ngbọ̀n ọ̀gbẹ́ ni wọ́n kì í lè bàbá rẹ̀ Gbénga mọ́ gbóríkì àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ olókè tí wọ́n yóò gùn ní ọjọ́ ọdún nílé bàbá ẹ̀yìn jẹ́ ọmọ ẹlẹ́wù ìtọ́ dídùn pupa lórí òkè òkúta ọmọ olókè tó kànlẹ̀ nílé bàbá ẹ̀yìn gangan tó dá sílẹ̀kẹ̀ ní dé nílé bàbá ẹ̀yìn jẹ́ ìdánrẹ́ ọmọ. ẹbí wọ́n lọ́mọ alágbàgbà tó ń sanwó nílé bàbá rẹ̀ ọmọ olómi tó kán tẹ́rẹ́rẹ́ lórí òkúta ni ó ní bí wọn ò dóhùn lóhùn òun á dá wọn lóhùn dandan ni ọmọ apàdán jẹ ọmọ àdán fò làálàá ọmọ àti gòkè dánwè nínú ẹkún àti sọ̀kalẹ̀ tẹ̀rín ní nílé bàbá tó bí yín lọ́mọ ìdánrẹ́ ọmọ olókè mẹ́rìndínlógún o mẹ́rin àdúró bọ mẹ́rin àkúnlẹ̀ bọ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ ni wọ́n kì í lè bá bẹ́yìn mẹ́rin tó kù ó lóhun tí wọ́n fi ń ṣe nílé bàbá tó bí ọlọ́mọ gangan ìdánrẹ́ ìlú tókè yíká ìlú tókè ébò tó fi ṣaṣọ bóra nílé bàbá ẹ̀yìn jẹ́ ọmọ amádánṣẹ́ bọ ọmọ amódídẹrẹ́ sòrò ọmọ olùgbẹ́lódé dánrẹ́ ọmọ amádàgbà ṣeṣù lọ́nà ọ̀dálẹ̀ ni wọ́n kì í lè bàbá tó bí ọlọ́mọ ọmọ olómi yóò ṣàn ká nílé bàbá rẹ̀ gangan ọmọ àbá igbógi ọmọ yèyé ẹ̀gọ́mà ọmọ wẹ́jọ́wẹ́jọ́ pasókàyà ọmọ ẹ̀ tó kò bẹ̀rẹ̀ ọjà lọ́nà ọmọ àrítì yàbù náà ọmọ àrítì bàbá ṣàfẹ́ ni wọ́n kì í lè bàbá tó bí ọlọ́mọ gangan Gbénga ṣèyí ṣàmọ́dún Don Perry nínú owó nínú ọlá ìfọkànbalẹ̀ ló ti mọmọ ṣọdún èyí tó ń bọ̀ lágbára Ọlọ́run bá ní ẹwà ahùn mi lónìí mọ́ kí ọ bí ológun ẹrú o kí n mọ̀ kí ọ bí ọlọ́gbọ́n ìwọ ò fà á.